mùsùlùmí tẹ́ ń dùnnú ńgbà náà nígbà tó ṣe fídíò àkọ́kọ́ yẹn tí ń sọ ìtàn irọ́ yẹn tẹ́ ń dùnnú tẹ́ ní kìíní nìkan sójú yìí ti wá já báyìí sójú yìí ti já báyìí Saoty Arẹwà ajírọ́ba Fúlàní ni torí pé Fúlàní nìkan irú àwọn àtọ̀hún ìwá yẹn nìkan ni wọ́n lè máa sọ ìtànkítàn láti ba orírun wọn jẹ́ àwọn ọmọ àlè Yorùbá bíi tiẹ̀ nìkan ni wọ́n máa sọ ìtànkítàn láti pa orírun wọn rẹ́. ìbà Olódùmarè ìbà gbogbo ajúnilọ mo ṣèbà ọmọdé mo ṣèbà wà mú kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílé lóko lẹ́yìn òde níbi tí ipò ẹ̀bá tí láǹfààní àti máa gbọ́mi láòkó yìí ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀ ìbò ṣiṣẹ́ kí Olódùmarè kó máa bọ̀ pẹ̀lú wa. kí ni tí a tún jọ fẹ́ sọ kí ni tí a jọ fẹ́ gbé ò ní àkókò yìí kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ Saoty Arẹwà mo fẹ́ sọ àmọ́ kí n tó sọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin pàápàá jùlọ gbogbo àwa ọmọ bíbí inú ìlú Ọ̀yọ́. Ìtàn tí mo sọ tí ó ń trend wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ni èmi náà gbọ́ lẹ́nu àwọn èèyàn ẹ ti mọ àṣà wa olórin so mo kàn ó wá sí mi lọ́kàn gbà tí mo fẹ́ pọ́n àwọn àfàlẹ́ ní òde tí mo ti sọ nílọrin jọ yẹn so kò sí nǹkan tó fi rinlẹ̀ fún mi pé òótọ́ ni àmì náà gbọ́ lẹ́nu àwọn èèyàn ni so tí ò bá rí bẹ́ẹ̀ so ó dọwọ́ àwọn tí wọ́n pa nígbà náà tèmi kàn gbọ́ lẹ́nu wọn kì í ṣe pé mo ṣe sọ mo gbọ́ lẹ́nu wọn ni tí ò bá rí wọ́n má bínú mo gbọ́ lèmi náà lò láti fi pọ́n àwọn àfàlẹ́ ní òde tí à ń sọ yẹn mo tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ bíbí inú ìlú Ọ̀yọ́ àfà tó wà ńbẹ̀ ọkùnrin obìnrin olóyè lọ́balọ́ba níjòyè so ẹ má bínú mo gbọ́ ni mo ní kí n fi pọ́n àwọn àfà mi lé ní òde o. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ wo ọ̀rọ̀ tí Saoty Arẹwà sọ tí ń ṣe bíi aláàánú kù yìí ìtàn tó sọ́njọ́ kìíní àná mo comment lórí ìtàn yẹn tó ń pa ìtàn burúkú afálálùkìńbà wèrè tó lá afálálùkìńbà kan òun ni ó ṣe kínní kan tí wọ́n fi ń pe àfà tó fi ń pè wọ́n ní àfà ní bàbá ọba tó fi sọ pé àfà ní bàbá ọba ó wá hun ìtàn yẹn pé bàbá alálùkìńbà wọ́n tì mọ́nú túbú Aláàfin Ọ̀yọ́ nígbà kan ó tì mọ́nú túbú ìgbà tí ó wá tì mọ́nú túbú gbogbo oúnjẹ tálàfin Ọ̀yọ́ wá ń jẹ ńgbà náà oúnjẹ yẹn wá ń bọ́ sínú àfà alálùkìńbà pé inú àfà alálùkìńbà tó jẹ yẹn wá ń bọ́ sí kábíyèsí wá ń Aláàfin Ọ̀yọ́ wá ń gbẹ irú bàbá alálùkìńbà wá ń sanra nínú túbú ẹ wá ń ṣe gbákan wá ń ṣe kòkó bá wá sásùn nígbà tó yá tí bàbá ògbádùn mọ́ tí Aláàfin ògbádùn tó wá dáfá Ifá ló wá sọ wọn kan lọ release bàbá alálùkìńbà pé bàbá alálùkìńbà nígbà tí wọ́n mú dé bàbá kábíyèsí ó wá pe gbogbo olùjọ ni wọ́n ń tọrọ àforíjì lọ́wọ́ bàbá àfà alálùkìńbà pé kí bàbá àfà alálùkìńbà kó mọ lọlé kó dàkún kó fòun lẹ̀ kó mọ lọlé pé òun sẹ̀mí pé tó bá fẹ́ kóun fadé ó kó fadé orí ìdọ̀bálẹ̀ fún àfà alálùkìńbà. ó nà àwọn aráàlú wa sọ pé àṣeyàn kan tó ń bẹ tọ́ba ìlú lè dọ̀bálẹ̀ fún òní ìgbà náà lọ sọ pé àṣẹ àfà ní bàbá ọba ẹ̀yẹ gbọ́ ìtànkítàn ìtàn rúnrún ibi tó sì ti sọ̀rọ̀ ibi tí wọ́n gbà tó yẹ pé àwọn èèyàn kún irú tí ẹ wá jáde ta ní ìsìn ń dìbọn nígbà tí a ti fínná mọ́ torí wípé àwọn èèyàn wọ́n ti wá fún un torí mo sọ̀rọ̀ burúkú sí ẹ̀yin náà wá wò ó nígbà apology ló wá sí ẹ̀yin mùsùlùmí tẹ́ ń dùnnú nígbà náà nígbà tó ṣe fídíò àkọ́kọ́ yẹn tí ń sọ ìtàn irọ́ yẹn tẹ́ ń dunnú tẹ́ ní kìíní nìkan sójú yìí ti wá já báyìí sójú yìí ti já báyìí Saoty Arẹwà ajírọ́ba kí ló dé tó já wípé torí àti jẹ òun lẹ́yìn fẹ́ fi ba ẹ̀yìn lé gbóná tẹ́ tó bá tẹ́ bá ti rí Saoty Arẹwà ẹ̀ lé pé lọ́mọ Yorùbá Fúlàní ni torí ó jọ Fúlàní sọ ẹ́ ti mọ̀ pé Fúlàní lélẹ̀ ó kàn pẹ́ra ẹ̀ lọ́mọ Ògùn state ni Fúlàní ni
torí pé Fúlàní nìkan irú àwọn àtọ̀hún ìwá yẹn nìkan ni wọ́n lè máa sọ ìtànkítàn láti ba orírun wọn jẹ́. àwọn ọmọ àlè Yorùbá bíi tiẹ̀ nìkan ni wọ́n máa sọ ìtànkítàn láti pa orírun wọn rẹ́. ó wá ń sọ ìtàn òfò irú ìtàn ìbọn ṣe ń sọ náà ní bọ́n ṣe ń sọ ìtàn ọ̀rọ̀ tí wọ́n sọ títí tán fi ní Oòduà wá láti Mẹ́kà ìran Yorùbá ìran Mẹ́kà láti wá ìrìn kínní kan ni bàbá wọn bàbá tiẹ̀ ni wọ́n sọ kí n sọ Oòduà tiwa tí ń rìn káàkiri tó fi ṣe kínní kan alámúdúdú ni bàbá kínní kan wọ́n wá àwọn oríṣiríṣi ìtàn just to destroy our culture. ayé wọn ló máa bàjẹ́. just to destroy our heritage. ọmọ àlè wọn wá ń fọwọ́ òsì júwe lé bàbá wọn torí wọ́n fẹ́ lọ sẹ́dẹ̀ wọ́n bẹ́ẹ̀ dẹ̀jẹ́ wọ́n gbàgbé pé tó bá ṣetán lẹ́dẹ̀ wọ́n padà bọ̀ wá sẹ́dẹ̀. ó wá jáde ta ní sìn wá ẹ̀ẹ́dínà wọ́n tẹ̀lé àfẹ́ríjì èmi náà gbọ́ wọ́n ṣe gbọ́ làwọn náà ṣe sọ sẹ́ẹ̀mọ́ báwo olórin ẹ̀yin olórin ò ní làákàyè àbí ẹ̀ ní làákàyè láti gbé ọ̀rọ̀ kalẹ̀ Saoty Arewa. èmi máa ń gbọ́ orin ẹ̀ nígbà dáadáa torí pé mo mọ̀ wípé orin ẹ̀ ó kún fún làákàyè ó máa ń ṣe àwọn rìsáàtì kan ṣé torí àtijọ́ àti mú tẹ́lẹ̀ pẹ́ sábẹ́ bá kọ́tọ̀ yín jẹ́ náà ẹ̀fẹ́ kórin ká má sọ pé Islam ó ti rẹligéètì ẹ̀fí wọn wá irọ́ ó sì pera ẹ̀ ní rìsáàtà ibo ló rìsáàtì dé. só yẹ kó o kọ́kọ́ sọ rúùn tó ní fact nípa ẹ̀. ṣebí tá a bá sọ̀rọ̀ bí nísìn tí n bá fẹ́ sọ̀rọ̀ màá gbé Quran jáde màá káyà Quran tí mo fẹ́ sọ tó ẹ pa ọ̀rọ̀ Quran mo fẹ́ sọ màá dẹ̀ káyà Quran màá ní kẹ́kọ̀ọ́ náà lọ káyà Quran yẹn torí pé mo ṣe research lórí ẹ̀ ni ó ṣe research lórí ọ̀rọ̀ dẹ̀ gbé ọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ ó dẹ̀ fọ́n káàkiri. ó mọ̀ pé rọ ni. ẹ sì mọ̀ pẹ́tàn ni ẹ wá medicine after death ẹ wá ń lóògùn gbà tẹ́ ti kú tán. ẹ jẹ́ afúnra wa lákàyọ̀ ọmọ Yorùbá eléyìí gan ti kọ́kọ́ fi hàn wípé wọ́n kàn wá gbogbo ọ̀nà láti tánìṣí méjì Yorùbá wọ́n ń wá gbogbo àwọn bẹ́ẹ̀ náà wọ́n lọ mọ ohun àwọn ó mà ṣe o wọ́n lọ mọ ohun àwọn Ifá arọ́ Ifá Lẹ́kí tẹ́mání ta ló sọ bẹ́ẹ̀ ẹni èmi àṣàkọ́fí ni ọ̀lẹ́lẹ́lẹ́kí Ifá ní ọ̀lẹ́lẹ́lẹ́kí ó wá ṣe kíní kan bàǹbà ó wọ sí irọ́ wọ́n fi rọ́ wẹ́ẹ́ Islam àti irọ́ 5 and 6 ni so àwọn agent wọn náà ni wọ́n máa lò láti lè deliver irọ́ yẹn mẹ́sẹ̀jì eléyìí kó mọ̀ kan Saoty Arewa lára àti gbogbo àwọn olórin Islam àbá àwọn àfa àwọn wáàsí wọn tó kù tán parọ́ fáyé mo tú ìsájà lánàá wọ́n pariwo pé mọ̀ ń ṣe kinní kan ẹ̀yìn mi tutù kùtù mo sọ fún pé ẹ̀yìn náà ó yẹ ẹ lọ tú nítorí wà bẹ́ẹ̀ ó yẹ ẹ dìbọn kẹ̀kẹ́ ẹ tú tó kọjá pé tí mo tú yẹn nǹkan ló wà ní Kùránì lóòótọ́ ìtukùtù mo tú ó yẹ wá tú fún wa ká gbọ́ túmọ̀ ẹ̀. ẹ̀dá ìfi ẹ̀tàn bẹ́ẹ̀ ṣe ń tú Kùránì látòrí pòdì tẹ́ẹ̀ fi ń brainwash àwọn èèyàn bẹ́ẹ̀ náà lẹ mú ìtàn oríṣiríṣi irọ́ jáde tẹ́ẹ̀ fi ń parọ́ máwọn èèyàn láti just to discredit our fathers to discredit our ancestors. You are all just deceiving yourself. You can never win. Daft àti gbé ojú ti là. Ẹ̀rọ practical lélẹ̀ kìí ṣe ẹ̀rọ ìrọ́ mọ́. Saoty Arewa and his likes ẹ lọ fúnra yín lọ́pọlọ. Ẹ kúrò nínú delusion tẹ wà. Ẹ kúrò nínú irọ́ òfò tẹ̀ ń pa kiri. Salaam alaikum. Ọmọ Yorùbá yìí.